Africa Content TV. Òtí di fọ́lọ̀ ń ṣọ́ lọ́wọ́ ìran burúkú okúnlé wẹ̀sẹ̀ tó lè gbé mi wálé gbọdọ̀ sẹ́ fọ́lọ̀ máa ṣọ́ wa. Òtí di fọ́lọ̀ ń ṣọ́ fọ́lọ̀ máa ṣọ́ wa. Òtí di fọ́lọ̀ ń ṣọ́ lọ́wọ́ alárùkà ọmọ àgàmọ̀ ọba tó dára jẹ́ tó dára jẹ́. Kala máa ṣọ́ àwọn àti di fọ́lọ̀ ń ṣọ́ kó ló máa ṣọ́ àwọn àti di fọ́lọ̀ ń ṣọ́ lọ́wọ́ alábòsí ọmọ àdàmọ̀ àmàtọ́lá ẹ̀jẹ̀ kala máa ṣọ́ àti di fọ́lọ̀ ń ṣọ́ kala máa ṣọ́ àti di fọ́lọ̀ ń ṣọ́ lọ́wọ́ alárùkà ọmọ àdàmọ̀ ọba tó dára jẹ́. Ajíwọ́lá kúnlẹ̀ ìmọ̀ ẹ̀yọ́ gágá sọ. Alábẹ́ ṣé ó fòjì wẹ́sẹ̀ bàbá wa. Alábẹ́ kúnlẹ̀ agábàjẹ́ máa sán. Ìmọ̀lẹ́ fújì ní rẹ̀. Ikú dá ìsìlá àbákalà bójú wá. Ikú máa pààyàn o lábàá àkàtiwá ni. Ikú máa pààyàn o lábàá àkàtiwá ni. Ó ti yẹ. Ó ti yẹ. Ó ti yẹ. Ó ti yẹ. Ẹ̀sọ́ méjì bọ́lá bá sọ wá. Ó ti yẹ. Ó ti yẹ olórí ẹ̀kú bá sọ. Wọ́n ṣe wá yẹ ẹ̀yẹ́ bá sọ. Kò ní bọ́ sórí ẹbí. Kò ní bọ́ sórí ará. Kò ní bọ́ sórí ẹ̀mẹgbẹ́. Kò ní bọ́ sórí àwọn olólùfẹ́ mi àbí ojú bọ́lá bá sọ wọ́n dùn à. Ẹ sọ pé ó ti yẹ. Ó ti yẹ. Atẹ́kùn burúkú ó ti fẹ́ náà. Bàbá kú yẹ. Ọlọ́gbà ojú bọ́lá bá sọ à. Ẹ ṣe wọn ẹ̀yin tèmi. Wọ́n dùn à. Mo mọ̀ pé mo léèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá sí ojú wa. Àmì ìtọ́jú wa ṣẹlẹ̀ yìí. Ó tún wá jẹ́ kó yé mi pé ibà síláàtò mo léèyàn ọkùnrin ara mi. Ìyàn láṣọ mi. Ẹni bá ti lọ́lọ́ lẹ́yìn bá sí ojú wa. Tó bá tún wá léèyàn lẹ́yìn ìyàlá mi. Ohun gbogbo ló ní làbákalà bí ohun ẹ̀ṣọ́ lọ. Ẹ̀yin tèmi wọ́n dùn à. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbà. Arúgbó mi dájú wá. Ẹ̀yin onígbàgbọ́. Ẹ̀yin Kírísítẹ̀ máa ṣe o. Ẹ̀yin Mùsùlùmí o. Ẹ̀yin afáàbàásì. Àtẹ̀yin pásítọ̀ lábàá ẹ̀ka. Ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé lábàkàlà bí ó tẹ jáde tán. Ṣé sọ pé ikú máa pa yìí o? Eléyìí òun ló fara ọ̀run bá sọ. Eléyìí òun ló fara ọ̀run bá sọ níṣẹ́. Lọ́wọ́ táwa yọjú wá. Eléyìí òun ló fara ọ̀run bá sọ. Kò tí ì yà. Ayé là gbé. Ayé láti lè jayé. Ayé láti lè ṣe dáadáa. Eléyìí òwúlò ibà sọ ẹsẹ̀ ìfara ọ̀run náà sàn. Wọ́n ní ẹ̀dá kun ẹ̀fín sílẹ̀ fún wa o.
a ṣe ń gbádùn ẹ̀ ò lágbá ẹ̀ka dandan. Ó tiẹ̀. Ayé là ń gbé. Ìbá sílá tó mi kú má pa ẹ̀yìn ọba so. Ikú dá ìsílá ọba kalà bí ọlọ́pẹ́. Bí kú ọba wà pa wá. Tó bá yàn dá wà bà sójú wa. Kó má fi máa ń sàn wá ojú wa. Bí kú ọba wà pa ojú wa. Kó má fi máa ń sàn wá ojú wa o. Àìsàn àdánidólé la bá kàfà sọ ọlọ́pẹ́ mo fi mú. Ìran burúkú la bá kalà mi. Èmi ṣẹ́ lórí mi, lórí ẹbí mi, lórí ẹ̀yin tí wà. Kúnlé la bá kalà mi ó wá mi. Ìran burúkú la bá kà kò ní ṣẹ́ lórí ẹ̀fúrí ìbọ̀dì wa pàṣọ. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá. Ẹ̀yin tẹ́ fẹ́ wá máa sojú wá. Tẹ́ ṣàdúrà. Ẹ̀yin tẹ́ gbàwẹ̀. Ẹ̀yin tẹ́ lọ sókun. Ẹ̀yin tẹ́ wọlé yálùá. Pé lórí ọ̀rọ̀ bá sẹ́yìn. Ìbá sílẹ̀ tó lágbà ẹ̀ka ṣeun. Wọ́n appreciate ẹ̀ ṣeun. Ìdọ̀bà lẹ́mí wà rí Paso. Ẹ ti jẹ́ yóò ọgbọ́n wọ̀nyí débẹ̀. Ó léwu. Ẹ̀fẹ̀lẹ́ ilé kì í bá lọ Paso wá. Wọ́n kì í débẹ̀ ò lẹ́sọ fún wọn. Ọlọ́run ló sọ pé kọ́ tiẹ̀ sọ jáde Kúnlé Lábàkàlà bí ọlọ́gbẹ́ ẹjẹ́ àdúgbò ẹ̀. Ibà ṣe rẹ̀ tó bá rí tán bá sọ Lábàkà Paso kí la fẹ́ ṣe. Àwọn máa sọ pé mo dẹ̀ rí nígbà yẹn o. Mo dẹ̀ rí nígbà yẹn Paso. Kí ló dé tó sọ Kúnlé Lábàkà gbà tó rí? Tí àwọn oníṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ò lágbára lọ. Ọ̀rọ̀ Paso náà ń gbẹ́ ò lẹ́fẹ́ wọlé ṣe dúró dédé. Ẹ̀yin tẹ́ fẹ́ wa, ẹ̀yin tẹ́ gbàdúrà fún wa o, ẹ̀yin tẹ́ wọlé yálùá, ẹ̀yin tẹ́ tàwẹ̀ nítorí mi Lábàkà máa ṣe ṣe. Paso náà ń fẹ́ ò lẹ́fẹ́ wọlé ṣe dúró dédé. Ọ̀gá ti wà ń bí àlùbáríkà wọ́n ti wà ń bí ọ̀gá ti dé o ìdájọ́ ọ̀gbà fún ẹ̀kọ́ nate. Mo kí olórí ọ̀dọ́ tó gbé ti ní tòwé. Wọ́n ní àlágbélé Akínyí ọba àtọ́jú bàbá lọ́jà. Bẹ́ẹ̀ ni Adémọ́lé kò ní bàjẹ́. Nígbà tí ọ̀gá wa ti dé Akọ́kọ́ bàbá Akínyí. akọ́kọ́ bàbá ọlọ́run ní dé bàjẹ́ kòkòrò ẹkú ìjókòó bẹ́ẹ̀ Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀ káàbọ̀ sínú mòwe. Ẹ̀jọ̀ tó yẹ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà nínú ọgbà tí wọ́n fi kiri ṣe yóò yẹ kẹ́ ti understand pé wọ́n ti pọ́n wa lé tábẹ̀ yẹn kì í ṣe gbogbo ayọ̀ la máa wọnú bí Akínwọlé Mayor of Lagos Daddy Fuji àlùbáríkà ọ̀gá tiwa àlùbáríkà dárí tiwa ikọ̀ oníṣẹ̀mí ẹ̀ idán àlùbáríkà láti ó mọ ọdún ti ẹ̀ẹ́jọ ẹni sùúrù bẹ́ẹ̀ tọ́jú lọ́wọ́ ẹ bá wa súnmọ́ ìdáná ẹ̀jọ̀.